Ẹ̀yin tèmi, ẹ kú dédé ìwòyí, ẹ kú àsìkò yìí, ẹ̀yin tèmi, ṣé dáadáa lẹ wà? Tó ẹ̀yin èèyàn wa, ẹ farabalẹ̀ o, kí ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kẹ́ jẹ́ ká ganu sí bó ṣe ń lọ lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó pẹ̀lú Lizzy Anjorin. Ẹ̀yin èèyàn, ẹ ṣáà mọ̀ pé gbogbo wàhálà hílàhílo èpè lọ́tùn lósì níwájú lẹ́yìn ló ti ń lọ. Bẹ̀bẹ̀ ti ń lọ lórí social media lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o lórí ọ̀rọ̀ Lizzy Anjorin pẹ̀lú Ìyábọ̀ Òjó. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti gbìyànjú láti dá sí ọ̀rọ̀ yìí. Èèyàn wa wàhálà ṣẹlẹ̀ o, mẹ́wàá ń ṣẹlẹ̀ gan ni lórí ọ̀rọ̀ àwọn méjèèjì yìí. Kódà níbi tó le dé báyìí, púpọ̀ lára àwọn òṣèré nínú industry ló ti fẹ́ dá sí ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n wọn ò mọ bí wọ́n ti fẹ́ jáde tààrà pé ìwọ ni mò ń bá sọ̀rọ̀ o, ìwọ ni mò ń bá wí. Oníkálùkù kan fi style ó fi ń gbé ọ̀rọ̀ jáde náà ni. Ẹ̀yin èèyàn, oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀. Kí ni ìdí tí àwa fi sọ pé àwọn èèyàn yìí fi ń ṣe báyìí? Ṣé wọ́n ń bẹ̀rù èpè ni? Àbí wọ́n ń bẹ̀rù ìjà? Àbí wọn kàn fẹ́ dá sí i tó bẹ́ẹ̀ ni? Ẹ̀yin èèyàn wa, nǹkan ṣẹlẹ̀, mẹ́wàá ṣẹlẹ̀, bẹ̀bẹ̀ ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn, ẹ farabalẹ̀, ẹ wá nǹkan fìdílé bí ọ ṣe máa wọ́ bó ṣe ń lọ. Nítorí láìpẹ́ yìí o mà ní Lizzy Anjorin tún ti jáde lẹ́yìn gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìpè èyí tí Lizzy Anjorin ti ṣẹ́ fún Ìyábọ̀ Òjó, èyí tó ṣẹ́ fún ọmọ rẹ̀ Priscilla, tó tún ṣẹ́ fún ọmọ yìí tí wọ́n tiẹ̀ tí bí sílé ayé rárá àti rárá. Ẹ̀yin èèyàn, ṣé abiyamọ gidi ṣé ó máa ń ṣe bẹ́ẹ̀? Nǹkan táwọn èèyàn sọ lélẹ́yìí wípé gẹ́gẹ́ bí abiyamọ èyí tí ìwọ náà bímọ, ǹjẹ́ yẹ kó máa ṣépè fún ọmọ èyí tí kò tí ì wáyé rárá àti rárá? Ǹjẹ́ yẹ kó máa ṣépè fún ọmọ èyí tó wà ní oyún tí ìwà àti òbí rẹ̀ bá níjà kọjú sí òbí rẹ̀ kí o bá òbí rẹ̀ jà fi ọmọ kalẹ̀ nínú gbogbo nǹkan tí ó wà nílẹ̀ yìí? Ṣùgbọ́n ẹ̀yin èèyàn wa, níṣe ni Lizzy Anjorin fi gbígbọ́ tí ó fi ṣaláìgbọ́ tí ó múra sí ìjà yìí tó ń wọn àwọn ìpè lọ́tùn lósì lóríṣiríṣi. Èèyàn wa, tí ẹ kò bá gbàgbé, ẹ mọ̀ wípé Lizzy Anjorin ti sọ ṣáájú wípé Ìyábọ̀ Òjó òní ẹni bí Ìyábọ̀ Òjó ni gist lover, Ìyábọ̀ Òjó ló ń ba ayé àwọn èèyàn jẹ́. Ìyábọ̀ Òjó ni amẹ̀bọ gist lover, oríṣiríṣi ọ̀rọ̀ òní Ìyábọ̀ Òjó tí òní Lizzy Anjorin ti sọ nípa Ìyábọ̀ Òjó. Ẹ mọ̀ wípé ó ti pe Ìyábọ̀ Òjó ní oríṣiríṣi orúkọ ṣáájú. Ṣùgbọ́n báyìí ẹ̀yin èèyàn wa, Lizzy Anjorin má ti padà wá yí ẹnu padà, ó máa sọ wípé òun ò sọ kankan tó jọ bẹ́ẹ̀ o, òun ò sọ wípé Ìyábọ̀ Òjó ni gist lover, kódà òun ò sọ wípé Ìyábọ̀ Òjó mọ gist lover rí. Ẹ̀yin èèyàn, nínú ọ̀rọ̀ Lizzy Anjorin ló ti sọ wípé òun ò mọ Ìyábọ̀ Òjó láti ibì kankan rárá àti rárá. Ẹ̀yin èèyàn wa, Lizzy Anjorin tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí ní ti eléyìí tí ó ṣẹlẹ̀ yìí. Ẹ̀yin èèyàn, nínú ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ yìí, ó ní Lizzy Anjorin ti sọ nǹkan tí Ìyábọ̀ Òjó ṣe fún òun. Ó ní wípé nǹkan tí Ìyábọ̀ Òjó ṣe fún òun ni wípé ọjọ́ kan òun rí gbogbo wọn níbì kan, òun sì kí wọn. Ó ní ìgbà tí òun kí wọn, òun kàn kí wọn bí pé òun kí àwọn èèyàn náà ní normal. Pé ṣùgbọ́n níṣe ni Ìyábọ̀ Òjó dìde o tó sọ fún òun wípé láyéláyé òun ò gbọdọ̀ pé òun lórúkọ mọ́ àbí tóun bá pè òun ní àǹtí, wípé òun sì wò wípé kí ló le tó bẹ́ẹ̀ tó máa fi sọ bẹ́ẹ̀ fún òun. Ó ní ṣùgbọ́n ọ̀rọ̀ náà dìjà o, àmọ́ àwọn èèyàn padà pé wọn bá wọn parí ẹ̀. Ó nígbà táwọn bá wọn parí ẹ̀ kí Ìyábọ̀ Òjó lè mọ̀ pé ìjà ti tán. Ó pè òun sí patí, òun sì tẹ̀lé lọ sí patí náà wípé tí ẹ kò bá gbàgbé, ẹ mọ̀ wípé Ìyábọ̀ Òjó fẹ́ràn patí púpọ̀. Ó ní àṣé gbogbo bí òun ṣe lọ sí patí yìí, ọ̀rọ̀ yìí kò tí tán nínú Ìyábọ̀ Òjó rárá àti rárá. Ó gbé sínú ni tó wá padà fi ń hùwà ìkà sí òun. Ẹ̀yin èèyàn, oríṣiríṣi nǹkan mà ló ń ṣẹlẹ̀ ò, bẹ̀bẹ̀ ń ṣẹlẹ̀. Nítorí wípé Lizzy Anjorin sọ wípé Ìyábọ̀ Òjó kì í rí ẹni tó bá ṣoríire sójú rárá àti rárá, wípé ṣe ló máa ń fẹ́ súnmọ́ wọn. Ó máa ń fẹ́ kán máa ṣiṣẹ́, kán wá máa kówó ẹ̀ fún òun. Ó ní ibi tí òun gbà mọ Ìyábọ̀ Òjó ni wípé PA òun ní ìgbà kan rí èyí tí gbogbo wa mọ̀ sí Dayo Badmus. Ẹ̀yin èèyàn wa, ó ní wípé òun ló mú òun mọ Ìyábọ̀ Òjó, pé gbogbo àṣírí èyí tí òun mọ̀ nípa Ìyábọ̀ Òjó lónìí, ó ní wípé arákùnrin yìí ló tú fún òun ló sọ fún òun ló wà láàrin òun àti Ìyábọ̀ Òjó tó fi mọ̀ wípé arákùnrin yìí ló jẹ́ kó mọ orí èèyàn tí Ìyábọ̀ Òjó jẹ́. Ṣùgbọ́n ní báyìí tó fi jẹ́ pé arákùnrin yìí ti wá padà gbẹ̀yìn tó bẹ bọjẹ́ tó wá lọ darapọ̀ mọ́ Ìyábọ̀ Òjó. Ẹ̀yin èèyàn wa, nǹkan ṣẹlẹ̀, mẹ́wàá ń ṣẹlẹ̀ ó, bẹ̀bẹ̀ ń ṣẹlẹ̀ torí ọ̀rọ̀ yìí ó kọjá bẹ́ẹ̀, ó kọjá ibi tí a fi sí gan ni. Ẹ̀yin èèyàn wa, oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ o. Lizzy Anjorin tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí. Ẹ mọ̀ wípé gbogbo wa náà kọ́ ló mọ arákùnrin yìí tí à ń pè ní Dayo Badmus yìí, ṣùgbọ́n arákùnrin yìí ó ti fìgbà kan rí, ó ti fi bá Lizzy Anjorin ṣiṣẹ́, ó ti jẹ́ PA Lizzy Anjorin. Ẹ̀yin èèyàn wa, láìpẹ́ yìí mà ní arákùnrin yìí jáde tó wá tó àṣírí Lizzy Anjorin tí ẹ kò bá gbàgbé. Ṣùgbọ́n ní báyìí o, Lizzy Anjorin náà ti jáde, ó ní wípé gbogbo nǹkan tí òun mọ̀ nípa Ìyábọ̀ Òjó lónìí pé arákùnrin yìí ló sọ fún òun, ló jẹ́ kó òun mọ orí èèyàn tí Ìyábọ̀ Òjó jẹ́. Ó ní Dayo Badmus ló tú àṣírí Ìyábọ̀ Òjó fún òun. Ẹ̀yin èèyàn wa, nínú ibẹ̀ náà ni Lizzy Anjorin ti sọ wípé
òun ò fìgbà kankan sọ wípé Ìyábọ̀ Òjó ò ní Gistlover ò rárá àti rárá òun ò sọ bẹ́ẹ̀. Nǹkan tí òun kàn ń sọ ni wípé tán bá wò dáadáa gbogbo àwọn tí ó bá ti ṣoore fún Ìyábọ̀ Òjó ọ̀rọ̀ wọn ò kì í dórí Gistlover pé kódà tọ́rọ̀ wọn bá ti dórí Gistlover rí wípé kò ní débẹ̀ mọ́ rárá àti rárá wípé tán bá wò dáadáa wọ́n ò rí wípé ìgbà tí Fúnkẹ́ Akíndélé tí ó ti lè ra fóònù fún Ìyábọ̀ Òjó ó ní wípé ọ̀rọ̀ Fúnkẹ́ Akíndélé ò máa dórí Gistlover mọ́ rárá àti rárá. Ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin máa ń tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó àti ọ̀rọ̀ rẹ̀ yìí. Ẹ̀yin èèyàn níbẹ̀ kan náà ni Lizzy Anjorin ti sọ wípé tí wọn kò bá gbàgbé ó ní mọ́tò kan tí òun ti lò rí ní 2014 nígbà kan rí ó ní láìpẹ́ yìí ó ní wọ́n wá fi fairly used ti Nàìjíríà tí wọ́n fi bo Ìyábọ̀ lójú ó ní tí ẹ kò bá gbàgbé tẹ́yìn náà bá gbàgbé mọ̀ wípé Ìyábọ̀ Òjó post rẹ̀ nígbà kan wípé wọ́n fi mọ́tò ṣe gift fún òun tó ní goddaughter òun ni ṣùgbọ́n ní báyìí o Lizzy Anjorin sọ wípé oore kí ni Ìyábọ̀ Òjó ṣe fún èèyàn yìí tó máa fi ra mọ́tò sí pé ìwà kí ni Ìyábọ̀ Òjó wù sí èyí tó fi ra mọ́tò fún ẹ̀yin èèyàn wa. Lizzy Anjorin sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ó ní mọ́tò tí wọ́n rà fún wọn kàn fi bò lójú ni wípé tí ẹ bá wò dáadáa ẹ rí wípé ẹni tí ó ra mọ́tò fún Ìyábọ̀ Òjó yìí ọ̀rọ̀ rẹ̀ kò lè dórí Gistlover page láyéláyé wípé látìgbà tó ti ra mọ́tò fún un ó ní wípé ọ̀rọ̀ ẹni náà kò dé orí social media wípé nítorí pé ó súnmọ́ Ìyábọ̀ Òjó ni o Ìyábọ̀ Òjó olómọ bó ṣe ń fún Gistlover ní information. Ẹ̀yin èèyàn wa tí ẹ kò bá gbàgbé ẹ mọ̀ pé Lizzy Anjorin ti fìgbà kan sọ wípé Ìyábọ̀ Òjó gangan ni Gistlover wípé Gistlover ò drag Ìyábọ̀ Òjó rí tí gbogbo wa sì mọ̀ pé Gistlover ó ti fìgbà kan ó ti fi drag Ìyábọ̀ Òjó náà o ṣùgbọ́n ní báyìí Lizzy Anjorin tó wá padà yí ẹnu padà ó ní òun ò fìgbà kankan sọ wípé Ìyábọ̀ Òjó ni Gistlover wípé òun ò gbà kankan sọ bẹ́ẹ̀ o ó ní wípé kan bí wípé kí ni connection tó wà láàrin Ìyábọ̀ Òjó pẹ̀lú Gistlover wípé òun ṣàmọ̀ wípé Ìyábọ̀ Òjó mọ̀ nípa Gistlover ni Ìyábọ̀ Òjó ń bá ṣiṣẹ́. Ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ yìí lọ gan ni ó kọjá bí a ṣe rò ó kọjá ibi tí a fi sí. Ẹ̀yin èèyàn ohun tí ẹ bá lérò lórí ọ̀rọ̀ Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó yìí ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká pàdé ní comment section. Ṣé ẹ rò wípé ohun tí arákùnrin Dayo Badmus tí ó ṣe yìí ṣé nǹkan tí ò dáa ni tàbí nǹkan tí ó dáa kí ni ẹ lérò gangan. Ẹ̀yin èèyàn wa ohun tí ẹ bá lérò lórí ọ̀rọ̀ àwọn èèyàn wọ̀nyí ẹ jẹ́ ká pàdé ní comment section kí a lè fomi jomi tó rọrọ̀ lórí ẹ̀. Tó bá rí bákan náà ẹ̀yin èèyàn wa a kò ní rí jù báyìí lọ́nà lónìí kí ẹ ní ọjọ́ tó dára ó dàbọ̀.